èyí ni ìtàn aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. Okùn kan ò ní gùngùngùn kó má níbi tí wọ́n ti fà wá. Kò sí bí ẹ̀dá kan yóò ti kàǹkà tó àbẹ́ àwọn kan ni yóò ti jáde nínú ilé kan. Bẹ́ẹ̀ náà ni ti aláàfin Ọ̀yọ́ tuntun rí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé. Àwọn èèyàn ń pe ọba tuntun náà ní Gbádéwọ̀lú tàbí Gbádéwọlé. Ohun tọ́pọ̀ ọmọ Ọ̀yọ́ àtàwọn míì kò mọ̀ ni pé adé kò fìgbà kankan kúrò lọ́ọ̀dẹ̀ àwọn Ọwọ́adé nítorí láti ìpìlẹ̀ ọmọ aládé ni wọ́n ń ṣe, àti pẹ̀lú àsọtẹ́lẹ̀ ti wà pé ìran ọmọ Ọwọ́adé yóò di aláàfin. Àsọtẹ́lẹ̀ náà ló sì dé báyìí o. Èyí ni pé ilé ni Abímbọ́lá bá oyè ẹ̀, kì í ṣe pé ó dùn ún tàbí ó tọrọ ẹ̀ jẹ. Nígbà tí èèyàn bá sì gbọ́ ìtàn bàbá tí wọ́n ń pè ní Ìyàndá Ẹlẹ́wù Ẹ̀tù, Abokolétí Akínmọ̀ọ́rìn, tọ̀hún yóò mọ̀ pé ẹni tó jọba yìí kìnìún náà tọ́ sí ní tìbítìran ni. Béèyàn bá sì fẹ́ sọ ìtàn Ọwọ́adé, tọ̀hún yóò sọ ìtàn Ṣíyànbọ́lá Oníkẹ́pẹ́ Ládìgbòlú, aláàfin tó jẹ láàrin 1911 sí 1944. Bẹ́ẹ̀ ni yóò sọ ìtàn Aláwàní Amúbíẹyá, agogo ìjà tí ró kangó, aláàfin tó jẹ láàrin ọdún 1905 sí 1911. Ju gbogbo ẹ̀ lọ, èèyàn gbọ́dọ̀ gbàgbé Ògúnṣọlápé Àwẹ̀ró, arẹwà obìnrin. Aláàfin Àtìbà ọmọ Olúkúewu tó tẹ ìlú Ọ̀yọ́ tuntun yìí ló wàjà lọ́dún 1859 ni wọ́n bá fi àrẹ̀mọ rẹ̀ jẹ, ìyẹn Adélù Agúnlóyè jọba. Òun sì wà níbẹ̀ títí di ọdún 1875. Láwàní Amúbíẹyá, agogo ìjà tí ró kangó yìí ni àrẹ̀mọ Adélù, torí òun làkọ́bí, òun ló sì yẹ kó jọba nígbà tí bàbá rẹ̀ wàjà ní 1875. Àmọ́ èdè àìyedè dé nítorí àwọn àbúrò bàbá rẹ̀ sì wà láyé. Wọ́n sì ń béèrè pé báwo ni bàbá yóò ti ṣe jọba tí ọmọ rẹ̀ yóò tún wá jẹlé àwọn àbúrò bàbá rẹ̀ lórí. Wọ́n ní kò ṣeé ṣe, pé kò tí ì kàn án kó lọ jókòó jẹ́. Lẹ́yìn tí wọ́n fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n fà á bọ̀, àbúrò Adélù míì ni wọ́n fi jọba, ìyẹn sì ni Aláàfin Adéyẹmí Alówólódù bí Ìyèrè. Ẹni tó bá du oyè bẹ́ẹ̀ lásìkò náà kì í gbèlú pẹ̀lú ọba. Ohun tó sọ Láwàní Amúbíẹyá di èrò Ìbàdàn nìyí. Níbàdàn ló múlé sí, tí baálẹ̀ Ìbàdàn ìgbà náà sì fún nílé sí Òkè Arẹmọ, tí wọ́n sì ń pè é ní Aláàfin Arẹmọ. Àbí bẹ́ẹ̀yàn ò bá sáàjì Aláàfin Ọ̀yọ́, tọ̀hún yóò jẹ́ Aláàfin ibi tó bá ń gbé ni. Ní Ìbàdàn yìí wá ní Láwàní wà tó fi rí nǹkan ìyanu lọ́jà Aba. Ọmọbìnrin kan ló ti ìlú Ìwó wá tó wá ń gbé ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ níbàdàn. ọmọ ọ̀tàkùnrin pàápàá láyà ní Ìwó ni. Ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ ló sì ń tà lọ́jà Ọba. Níbẹ̀ ni Láwàní ti rí i níjọ́ kan tó ń jayé ọlọ́ba kiri. Ń ló bá dúró níwájú Ògúnṣọlápé Àwẹ̀ró, ó sì ní kó wo òun dáadáa o, pé ó wu òun yóò fẹ́ sílé bí aya òun. Nígbà tí ọmọbìnrin náà ń ṣe kọ́ńtándígbọ́n tó ń pé òun kò lè fẹ́ ẹni tóun kò mọ̀ rí, òun kò sì ṣetán àti lọ́kọ kan. Nígbà náà ni Láwàní Amúbíẹyá sọ àsọtẹ́lẹ̀ ìyanu. Ó júwe ara ẹ̀ fún un. Ó ní kí Àwẹ̀ró wo òun o, ọmọ ọba lòun, òun náà yóò sì jọba. Ó ní tí Àwẹ̀ró bá fẹ́ òun, yóò di ayaba, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tó bá bí fóun yóò sì jọba. Nígbà náà ni ọmọbìnrin arẹwà náà lóun kò tí ì lè sọ kinní kan báyìí, nítorí bàbá òun lọ sójú ogun. Nígbà tó bá tógun dé, òun yóò sọ fún un, ohun tó bá sì wí làṣẹ. Nígbà tí bàbá ti ogun dé, tí Àwẹ̀ró sọ fún un pé ọkùnrin kan máa ń yọ òun lẹ́nu, bàbá náà ní òun fi tọwọ́ tẹsẹ̀ sí o, nítorí olúwa àwọn ni, ọmọ ọba ni lóòótọ́. Bẹ́ẹ̀ ni Àwẹ̀ró di aya Láwàní, tí wọ́n sì jọ wà níbàdàn níbẹ̀. Níbàdàn yìí ni Àwẹ̀ró ti bí Ṣíyànbọ́lá Oníkẹ́pẹ́ Ládìgbòlú àti Adéròunmú Ìyàndá Ọwọ́adé. Èyí ni pé ìyá kan bàbá kan ló bí Ládìgbòlú àti Ọwọ́adé. Èyí sì jẹ́ kí ìfẹ́ ńlá wà láàrin wọn, torí wọn kì í ṣe ọba kan, tẹ̀gbọ́n tàbúrò, ìyá kan bàbá kan ni. Gẹ́gẹ́ bí Láwàní ti sọ àsọtẹ́lẹ̀ níjọ́ náà, lójú Àwẹ̀ró yìí náà ló sì jọba o. Ní 1905 ni Adéyẹmí Alówólódù wàjà. Ìyẹn lẹ́yìn 30 ọdún tó ti jọba.
àmọ́ Láwàní Amúbíẹyá wà láàyè síbẹ̀, kò sì sí àbúrò bàbá rẹ̀ kankan láyé mọ́ tí yóò bá dù ú, ni wọ́n bá pè é wá láti Ìbàdàn, bẹ́ẹ̀ ló sì di Aláàfin ní 1905 yìí. ọmọ rẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀, ìyẹn Ṣíyànbọ́lá ọmọ Àwẹ̀ró náà ló fi ṣe àrẹ̀mọ rẹ̀, nítorí pé bàbá náà sì ti dàgbà. Ṣíyànbọ́lá yìí gan ló ní agbára ìjọba Ọ̀yọ́ lọ́wọ́. ohun tí kò jẹ́ kó ya àwọn Ọ̀yọ́ àti ẹnikẹ́ni lẹ́nu rèé tó fi jẹ́ nígbàdà tí Láwàní Amúbíẹyá wàjà ní 1911, Ṣíyànbọ́lá Oníkẹ́pẹ́ ló jọba, òun náà sì ní Ládìgbòlú àkọ́kọ́. kíní kan wá ṣẹlẹ̀ tó ya gbogbo Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lẹ́nu nígbà náà. ìyẹn ni pé bí Aláàfin kan bá jẹ, ọmọ rẹ̀ ni yóò fi ṣe àrẹ̀mọ, nítorí òun ni yóò fẹ́ kó jọba lẹ́yìn òun. àmọ́ nígbà tí Ṣíyànbọ́lá jọba, kò tíì sí àwọn ọmọ rẹ̀ tó dàgbà. yàtọ̀ sí èyí, ó fẹ́ kó jẹ́ tí òun bá wàjà, Ọ̀wọ́adé àbúrò òun ni kó jọba lẹ́yìn òun. òun ló bá mú àbúrò rẹ̀ yìí, ìyẹn Ọ̀wọ́adé, ó sì fi ṣe àrẹ̀mọ. Ọ̀wọ́adé yìí wá yàtọ̀ lẹ́dàá, ẹnìkan tí gbogbo ìlú fẹ́ pátá ni. wọ́n ló lójú àánú gan, bẹ́ẹ̀ ló sì máa ń ṣe oore kiri. yàtọ̀ sí ti oore tó ń ṣe yìí, àgbẹ̀ ńlá ni. òun ni wọ́n sì ń kì ní olúroko ń roko, oko bàbá ń bẹ lábojú pupa. olúroko ń roko, oko ìyàndá ń bẹ lọ́nà Ìbàdàn. oko kan ò lè dùn bí oko tí a ti ń jẹ tòlótòló, níbi tí a ti ń fi ọtí òyìnbó wà kọ́mu. yàtọ̀ sí èyí náà, gbajúmọ̀ ńlá gbáà ní láàrin Ọ̀yọ́, nítorí kò síbi tí ọwọ́ ìjà irin ẹ̀ kò tó láàrin ìgboro. ó dá ẹgbẹ́ ńlá kan sílẹ̀ tí wọ́n ń pè ní Máyẹ̀lóyè. ẹgbẹ́ àwọn gbajúmọ̀ ńlá ni. ẹgbẹ́ náà jẹ́ ẹgbẹ́ onírànlọ́wọ́ fọ́ba. Ṣíyànbọ́lá Oníkẹ́pẹ́ Ládìgbòlú kì í káyà sókè lórí ohunkóhun, nítorí tó bá ṣẹ́jú pẹ́ ó ti yí Ọ̀wọ́adé, nítorí kò sóhun tó ń lọ nílùú tí apá ẹ̀ kò ká. ẹ̀gbọ́n rẹ̀ sì gbójúlé púpọ̀, alátìlẹ́yìn gbáà ló jẹ́ fún un. nítorí iṣẹ́ tó ń ṣe, ó ní owó gidi lọ́wọ́. èyí ni wọ́n ṣe ń pè ní ẹlẹ́wù ẹ̀tù, torí aṣọ ìgbàlódé tó gbajúmọ̀ jù náà rèé. ilé rẹ̀ lẹ́ ó sì ti bá púpọ̀ wọn. Àgùrè ló kọ́ ilé ẹ̀ sí. èyí ni wọ́n ṣe ń pè ní bàbá Àgùrè, tó sì ṣomi síbẹ̀ fáwọn Ọ̀yọ́. wọ́n á sì máa kì í pé bí a bá pé yààyà Gàǹbàrí aníbà kó mi, dérò mú Àtàndá a ní kò sí nǹkan, ogun labí bàbá onílé omi, agbo alágbangba lẹ́yìn oṣù. ní gbogbo ìgbà náà, gbogbo ohun tó wà lọ́kàn Ṣíyànbọ́lá ni pé òun ti rí ọba lẹ́yìn òun. bó bá jẹ́ bí Ṣíyànbọ́lá ti tó yìí ni, bí òun bá wàjà, àbúrò rẹ̀ yìí ni yóò di Aláàfin. àmọ́ nígbà míì tí èèyàn bá gbójúlé pé igi gbígbẹ ló máa wó, ó lè jẹ́ igi tútù ni. Ládìgbòlú tó ti rò pé àbúrò òun Ọ̀wọ́adé yóò jọba lẹ́yìn òun, àbúrò ẹ̀ náà kò pẹ́ láyé, nítorí lọ́dún 1926 ló kú lójijì, nígbà tí Oníkẹ́pẹ́ Ládìgbòlú kò tí ì ju ọdún 15 lọ lórí ìtẹ́ ọba. bẹ́ẹ̀ ni eyín ká tí ilé ẹ̀rínwó, tí àfẹ́ ìbòjó kú tí ẹnu sà ń ṣọ̀fọ̀. kíní kan kò sì bá Aláàfin Ládìgbòlú àkọ́kọ́ yìí nínú jẹ́ tó ju ikú àbúrò ẹ̀ lọ, ẹni tó fẹ́ kó jọba ṣùgbọ́n tó fi í sílẹ̀ sáyé lọ. láti ìgbà náà, àti pé bí nǹkan ti ṣe rí tó jẹ́ lẹ́yìn tí Ládìgbòlú wàjà, Adéyẹmí míì ló tún jẹ, tí Adéyẹmí tún lọ, tí Gbádégẹṣin Ládìgbòlú tún bọ́ síbẹ̀, tí òun náà sì lo sáà tirẹ̀, tí Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta náà gorí ìtẹ́. kò sẹ́ni tó tún rò pé àsọtẹ́lẹ̀ tí Láwàní Amúbíẹyá sọ lọ́jọ́ kìíní yóò tún padà ṣẹ. àfi lọ́jọ́ 10 oṣù kìíní ọdún yìí tí ìjọba Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde pé Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ni Aláàfin tuntun. bóyá ni àwọn pàápàá sì mọ ohun tí wọ́n ṣe. Abímbọ́lá tó fẹ́ jọba yìí, ọmọ Ìbíyọ̀sí Ràsáàkì lòun. bẹ́ẹ̀ Ràsáàkì lọmọ Àké yìí lọmọ Yusuf Àmùdá Yusuf yìí gan sì lọmọ Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù. èyí ni pé ọmọ Ọ̀wọ́adé ọmọ Láwàní Agogo Ìjà ọmọ Adélù ọmọ Aláàfin Àtìbà. nítorí pé Ràsáàkì Ìbíyọ̀sí Ọ̀wọ́adé jẹ́ òṣìṣẹ́ ìjọba Western State ìgbà náà. Àkúrẹ́ ni wọ́n bí ọba tuntun yìí sí o, ní ọjọ́ 17 oṣù keje July 17, 1975, nítorí níbẹ̀ ni iṣẹ́ ọba gbé bàbá rẹ̀ lọ lásìkò tí wọ́n fẹ́ bí. èyí ni pé nínú oṣù keje ọdún yìí kan náà ní kábíyèsí tuntun yóò di ọmọ 50 ọdún. gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe máa ń rí fáwọn òṣìṣẹ́ ìjọba ìgbà náà, ní Ṣakí ni bàbá náà ti padà pẹ́ sí jùlọ, tó ń bá iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn agbègbè náà ṣe, tó sì mú ìdàgbàsókè gidi bá àwọn agbègbè òkè ògùn yìí. ní
nídìí èyí Ṣakí ni Abímbọ́lá ti kàwé gíga ìyẹn ní Baptist High School tó sì jáde níbẹ̀ lọ́dún 1992 ọmọ ọdún 17 péré ni nígbà náà èyí sì fi hàn bó ti ṣe mọ̀wé tó ni. lẹ́yìn náà ló lọ sí poli Ìláró láàrin 1994 sí 1997 tó gba OND ó sì padà wá sí poli Ìbàdàn níbi tó ti wá gba HND láàrin 1999 sí 2001. òun náà sì ń jọba o ó ṣe àgùnbánirọ̀ tí wọ́n ń pè ní NYSC Corporation ní 2002 ní iléeṣẹ́ Nigerian Gas Company. àwọn èèyàn sì rò pé ó ti dé ibi tó ń lọ nìyẹn pàápàá nígbà tó ríṣẹ́ sí Oceanic Bank ní Warri tó sì bá wọn ṣiṣẹ́ níbẹ̀ láàrin ọdún 2003 sí 2004 tó sì di agbowókà fún wọn táwọn ọ̀rẹ́ ẹ̀ sì ń pè ní àjẹkàwó. àmọ́ kò tí ì débi tó ń lọ kò sì sẹ́ni tó mọ̀ pé gbogbo ohun tó wà lọ́kàn ẹ̀ ní láti lọ sílùú òyìnbó lọ kàwé sí i. bẹ́ẹ̀ náà ló sì ṣe ó kàwé ní University of Sunderland ó gboyè BSc ọ̀gá nínú iṣẹ́ ẹnjìníà. àmọ́ kò dúró ó tún kọjá sí yunifásitì míì Northumbrian University tó sì gboyè master nínú iṣẹ́ ẹnjìníà yìí kan náà. United Kingdom ló ti ka gbogbo ìwé yìí o láàrin àwọn aláwọ̀ funfun. nígbà náà ló di bàbá nínú iṣẹ́ ẹnjìníà níbi tó mọ iṣẹ́ yìí dé ó fẹ́rẹ̀ má tí ì jáde tí àwọn iléeṣẹ́ iléepo ńlá kan Oil Rich Company ní Glasgow ní United Kingdom yìí kan náà ti gbà á pé kó wá máa bá àwọn ṣiṣẹ́. pẹ̀lú bí iṣẹ́ ẹ̀ ti dáa tó yìí o tí owó gidi sì ń wọlé fún un ó sì lérò pé òun ò tí ì débi tí òun lọ torí ìrírí kì í pọ̀ jù níbi tí èèyàn bá rìn dé náà ni yóò sì fi lọ́gbọ́n mọ́ ló bá kọjá sí Canada. ní Canada yìí ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná fáwọn aráàlú tó tóbi jùlọ ló ń bá a ṣiṣẹ́. Manitoba Hydro ni ọ̀gá ni níbẹ̀ àwọn pàápàá kò sì mọ̀ pé Aláàfin ti wá lọ̀gá àwọn òyìnbó aláwọ̀ funfun. ṣùgbọ́n ẹ̀bùn àti àǹfààní ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo ìlú Ọ̀yọ́ àti ọmọ Yorùbá lápapọ̀. ẹni tó ti rìn kárí ayé bẹ́ẹ̀ tó kàwé láwọn ìgbèríko ní Nàìjíríà tó sì ṣiṣẹ́ káàkiri kó tó wá gba ìlú òyìnbó lọ tó kàwé rẹpẹtẹ nílùú òyìnbó tó gbé ní United Kingdom tó gbé ní Canada tó bá àwọn èèyàn dúdú ṣiṣẹ́ tó bá àwọn aláwọ̀ funfun ṣiṣẹ́ tó ṣiṣẹ́ bí ọmọṣẹ́ tó sì padà wá di ọ̀gá. ìrírí ńlá tí yóò ṣe ìrànlọ́wọ́ gidi fún un lórí àpèrè àwọn bàbá rẹ̀ ni. ní Manitoba Hydro yìí náà ló kúkú wà tí wọ́n fi pè é tí wọ́n ní kó máa bọ̀ nílé kó wá jẹ Aláàfin. igi ò wá pọ̀ nígbó kí wọ́n tó fi ọ̀mọ̀ gbẹ́gbẹ̀dún. kékeré wá lóyè Aláàfin láàrin Yorùbá bí nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé kì í ṣe òun nìkan ló wà nídìí kinní ọ̀hún gbogbo ọmọ ọba ló ń fẹ́ di Aláàfin. nígbàrà tí Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí ti wàjà ní kálukú ti rìn ìrìn ẹ̀. ọ̀rọ̀ náà sì di ohun tí àwọn míì ń gbéra wọn lọ sí kóòtù lórí ẹ̀ pàápàá torí àwọn ọmọ bá pọ̀ tí wọ́n fẹ́ di Aláàfin. àmọ́ níbi tí ọká bá bá sí lóúnjẹ ọká tí í bá ọká o ojú kan tí ààrò bá wà náà ní ti gbẹbọ tiẹ̀ níbi tí Abímbọ́lá Akeem Ọwádé wà náà ní Ifá ti mú. lóòótọ́ ni wọ́n ti foríkọ ẹ̀ sílẹ̀ wọ́n ti ní kó yọjú àmọ́ òun kò rò pé kinní náà yóò dòun kíá ló sì ti padà sẹ́nu iṣẹ́ tó ń bá iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ. àfi bí wọ́n ṣe pè é ní ọjọ́ 10 oṣù kínní 2025 yìí tí wọ́n ní ìjọba ti kéde orúkọ ẹ̀ pé òun ni Aláàfin. ní ọjọ́ Sunday ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù kínní yẹn náà lòun àti gómìnà Ṣèyí Mákindé fojú kan ara wọn. nígbà tó sì di ọjọ́ kejì ní Monday ọjọ́ ajé wọ́n fún un ní ìwé àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin. ẹsẹ̀kẹsẹ̀ ló mú ìwé àṣẹ náà wọ ìlú Ọ̀yọ́ wá lọ́jọ́ 13 oṣù January 2025 níbi tí gbogbo ọmọ Ọ̀yọ́ ti jó pàdé ẹ̀ tí wọ́n sì kí káàbọ̀ tí inú gbogbo wọn sì dùn pé àwọn ti lọ́ba. ọjọ́ náà ló tún padà ó lóun lọ sí Canada láti lọ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ kí àwọn òyìnbó má rò pé àwọn ti tún rí oníjìbìtì kan. ó lọ sí Canada bí eré ó sì padà dé lọ́jọ́ 5 oṣù kẹta 2025 ó sì wọ ìpèbí lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbáradì fún ìgbàdé ọba. ní ọjọ́ 5 oṣù kẹrin 2025 gbogbo ayé péjú wọ́n sì pawọ́pọ̀ wọ́n gbé adé kárí ọba tuntun. adé yóò pẹ́ lórí Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé o. bàtà yóò pẹ́ lẹ́sẹ̀ ọkọ Abíwùmí. ọmọ ìyàndá òwò adé ẹlẹ́wù ẹ̀tù yóò pẹ́ lórí oyè yìí kọrin kése. ìgbà rẹ̀ yóò sì tu gbogbo ọmọ Yorùbá lára. kábíyèsí Aláàfin. bíṣọ́ọ̀bù àgbà Ayọ̀ Ládìgbòlú ló kọ ìwé tí Ọláìwọlá Alága lò
láti ṣàkójọpọ̀ ìtàn yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.